Olúwa ni olùṣọ́ àgùntàn mi, èmi kì yóò ṣaláìní o. Ó mú mi dùbúlẹ̀ nínú pápá oko tútù, ó mú mi lọ síyá omi dídákẹ́ rọ́rọ̀, ó tu ọkàn mi lára, ó mú mi lọ sípa ọ̀nà òdodo rẹ̀ nítorí orúkọ rẹ̀. Nítòótọ́ bẹ́ẹ̀mi tilẹ̀ rìn láàrin àfonífojì òjìji ikú, èmi kì yóò bẹ̀rù ibi kankan, nítorí tí ìwọ Olódùmarè wà pẹ̀lú èmi. Àdìtú ọ̀rọ̀ Olódùmarè, ọ̀gọ́ rẹ àti ọ̀pá rẹ o, wọ́n ń tù mí nínú. Ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ ní iwájú tèmi o, níṣejú àwọn ọ̀tá mi. Ìwọ dà òróró lé mi ní orí, àágò mi sì kún àkúnwọ́ sílẹ̀. Nítòótọ́ ire àti àánú ní ó máa tọ̀ mí lẹ́yìn títí ọjọ́ ayé mi gbogbo. Èmi ó sì máa gbélé Olúwa láé àti láéláé. Àmín o. Ìbà rẹ Olódùmarè, ìbà rẹ Olódùmarè, ìbà rẹ Olódùmarè. Mo ṣe dànsákí Olódùmarè o. Lẹ́yìn Olódùmarè kò sẹ́lómi, Olódùmarè náà lọ́ba tó tún kù o. Ẹ ń bá ní òṣò Olódùmarè, ẹ dákun ẹ bá ń sọ fún onítọ̀hún. Ẹ lémi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ní onítọ̀hún ti pàdánù ọpọlọ. Olódùmarè ń bẹ o. Àwa èèyàn, àwa ni ẹ jẹ́ á sin Olódùmarè bíi tàtijọ́ o, kó lè bá a máa gbọ́ tiwa síwájú àti síwájú. Mo kí gbogbo ẹ̀yin tó Olódùmarè ọba gbélé ayé lé lọ́wọ́. Èmi ò jẹ́ bá wọn dáṣà kò sáyé o. Ẹ ń bá ti bá wọn dáṣà kò sáyé nílé ayé tá a wà yìí, onítọ̀hún ti pàdánù ọpọlọ ní kò kàn mọ́ o, torí páyé ń bẹ èèyàn wà. Tó mojúbà ayé o, ẹ mọ́ dà mí lágbónu o, ẹ jẹ́ ó máa jú mi ṣe o. Ìbà yín o, ẹ̀yin ìyá mi ọ̀pàkẹ́ ọ̀làkẹ́ o, ẹ̀yin tí ń jí gini tí ń rìn gini tí sì ń rìn gìnìgìnì wọjà, ẹ̀yin abiyamọ tí pọmọ tẹ́ṣẹ̀ ọmọ èèwọ́lẹ̀, mojúbà yín o, mo fìrùyọ̀ yín o, mo bá rúbúrúbú níwájú ajúnilọ́ o. Ẹ̀yin abiyamọ o, ṣé ẹ mọ̀ pẹ́yìn ilẹ̀ bọ́mọ ṣòro níbi tó ti ga? Ẹni bá sì ti ń bọ́mọ ẹ̀ ṣòro níbi tó ti ga, ọ̀hún gangan là ń pè ní òṣòro mọ̀nìgà. Mojúbà yín o, ẹ má jẹ́ ń ṣiṣẹ́ o, ẹ má jẹ́ ń ṣiṣọ́, ẹ má jẹ́ ń ṣijẹ́, ẹ dákun ẹ má jẹ́ ń ṣilẹ̀tẹ̀. Èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè náà ni. Lóòótọ́ lẹ́yìn Ọlọ́run náà ló tún kù o, àmọ́ Olódùmarè tún recognize àwọn kan kọ́ gbélé ayé lé wọn lọ́wọ́ o. Ó ní gbogbo ẹni tí bá ń dayé láàmú, tí ń hùwà kọ̀kàn mí, tí ń bayé jẹ́, ẹ má bá mi já wọn nípa tiẹ̀. Ẹ jẹ́ kán máa mọ̀ pé mi Olódùmarè ń bẹ. Bẹ́ẹ̀ ni mo júbà gbogbo yín pátápátá. Ìbà bá lélẹ̀ yìí o, ìbà yèyé o, ìbà tẹ́lẹ̀ṣẹ̀ tó dojú délẹ̀ tí ò rúrun. Ilẹ̀ mo pè, ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápòore tọ́mọ aráyé ń pè lálápòkà. Dákun mọ́ kánjú gbé mi mì bíi kàlòkàlò. Ilẹ̀ ò ní kánjú gbẹ̀yìn olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ mi bíi kàlòkàlò láṣẹ Èdùmàrè. Èmi ni wọ́n mọ̀ wá, ẹ̀yin ni wọ́n sì máa bá o. Ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ o, nílé o, lóko àti lẹ́yìn odi, jákèjádò gbogbo àgbáyé, mo ń fàṣìkò yìí kí yín o. Ẹni bá kọ̀ tí ò kí ni kulé, onítọ̀hún ti pàdánù káàbọ̀ nú ẹ̀jẹ̀. Ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ kú ajálẹ̀ o, ní gbogbo ibi tí kíkì mi bá ti bá yín, àti àsìkò tẹ́ ẹ bá wà lápá ibi tẹ́ ẹ wà níbẹ̀ ń. Ẹ nípò fún ẹ níròfo nílé ayé o. Ọkọ̀ tí wọ́n ṣó mọ̀rìwò mọ́ kò ní gúnlẹ̀ síta ọ̀dọ̀ ẹ̀yin olólùfẹ́ mi. Èmi àdìtú ọ̀rọ̀ náà ni o. Ẹyẹ méje jàṣà, èmi ni o. Mojúbà gbogbo yín pátápátá. Ìbà bá leléyìí, ìbà yèyé. Mojúbà gbogbo ẹ̀yin ọmọ wẹ́wẹ́ eléyìí. Àṣẹ ayé o, ìrèrè ayé kò ní gbé yín lọ láṣẹ Èdùmàrè. Gbogbo ẹ̀yin tó ti tẹ̀ kí n tó tẹ̀, mojúbà yín o. Bàbá mi àpapọ̀ òdú, mojúbà yín o. Ìyá mi ni wọ́n máa pè yín ṣẹ́, Mọ́kúnfáyọ̀ Àfọlábí lẹ́kìtì, mojúbà yín. Bẹ́nilí, ìbà yín o. Ta lọ́lọ́run, ìbà yín o. Ẹ dákun mélòó mo fẹ́ dákọ. Àwọn kan ń bẹ tó jẹ́ pé àwọn ògbórí jáde ní social media ni o, àmọ́ àwọn sọ pé èrù mi tó ń jó kinní kan tí ń lùlù fún ń bẹ ń ṣàlẹ̀ odò. Ẹ má jẹ́ ń tàn yín. Nínú ẹlẹ́ṣẹ̀ àbáláyé,
ẹ̀sìn àwọn baba ńlá baba wa, ẹ̀sìn àkọ́kọ́, ẹ̀sìn tó lódùmarè ọba dá wa tán, tó dá àwọn baba ńlá wa tán, tó wá gbélé wọn lọ́wọ́ pé ó yá nípasẹ̀ wọn ni kẹ́ ẹ ti máa bá mi sọ̀rọ̀, wọ́n sì máa jẹ yín ní gbèjègbèjọ bẹ́ẹ̀ bá ti pè mí lẹ́ẹ̀kan. Ẹ̀yin gbogbo yín pátápátá, àwọn kan ń bẹ nísàlẹ̀ tó jẹ́ pé ẹ̀yin bí àṣeléèbó ẹ mọ̀ dá ẹ wọn ni o. Ẹ̀yin àwọn gangan ni wọ́n ń jẹ́ ìṣẹ̀ṣe. Bẹ́ẹ̀ ni àwa tá à ń jáde síta yìí, àwa kàn ń ṣe pé ọmọ làwa, ọmọ gbínísín làwa, àwọn bàbá ń bẹ nísàlẹ̀, mélòó mo fẹ́ dákọ̀ nù wọn. Mo júbà gbogbo yín pátápátá o, gbogbo oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá pátápátá, mo júbà yín o. Ẹ̀yin Ọbàtálá, ọba táṣà, ọba takuntakun lóde ìrànjẹ́, òòṣà àkọ́kọ́ nù. Ẹ̀yin tẹ́ jẹ́ ó tẹ́ wà lórígbó, mo júbà gbogbo yín. Nílé Ifẹ̀ mo júbà yín o, nílẹ̀ Yorùbá mo júbà yín, ní gbogbo àgbáyé jákèjádò pátápátá mo júbà gbogbo yín o. Ẹ̀yin oníṣẹ̀ṣe, àwọn kan ń ṣìṣọ́ ní social media, wọ́n sì ń ṣìṣọ́ nǹkan burúkú sì ń wọnú ilé ayé wọn nípasẹ̀ àwọn onílẹ̀. Wọ́n mọ̀ pé ìṣẹ̀ṣe ní ìṣìṣe àbí kí ni wọ́n ń pè é. Ẹ ń bá tún sọ bẹ́ẹ̀, àwọn onílẹ̀ a sì bínú tó nítọ̀hún, ẹ bọ́ra a sì bọ́rú onítọ̀hún láṣọ, torí pé nǹkan ìṣẹ̀ṣe ní tí ò ṣe é fi ṣeré ni nílẹ̀ Yorùbá o. Ẹ má jẹ́ ń tàn yín, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú Olódùmarè, yóò mọ yà yín lẹ́nu. Ibi tí mo wà tí mo ṣiṣẹ́ prógráàmù mi lónìí, mo rìn jìnnà, mo wá síbi tí mo wà ní. Mo wà ní apá abìkan ní ààlà Nàìjíríà àti Benin Republic. Mo mọ̀ọ́mọ̀ wá ṣètò mi ń bí ni. Ẹ̀yin ibi tẹ́ ń wò lẹ́yìn mi yìí, odò tán ni o. Inú kòtò gìrìwò ńlá kan ni mo wọ̀ lọ tí mo ti ń ṣètò yìí. Ó tóbi gan, ó sì jìn. Wọ́n ń podò náà ní àwa láǹfààní láti dákọ̀ ẹ̀. Àṣẹ ń tó yẹ ká ṣe o. Àwọn onílẹ̀ ò sì ní padà lẹ́yìn èmi àdìtú Olódùmarè. Mo ti sọ nǹkan kan pa odò yìí nígbà kan, mo ní wọ́n bẹ̀rẹ̀ ètò lórí ẹ̀. Mo ti rìn gan nínú Benin Republic lórí ọ̀rọ̀ odò yìí. Nǹkan tó wá fún mi láṣẹ, mo sì ti gbàṣẹ. Àmọ́ wàá sì ń retí sponsor, ẹni tí ó sponsor wa ni, torí kì í ṣe nǹkan kékeré. Odò tẹ́ ń wò yìí, ó kún, ó fẹ́ ju òkun lọ. Àmọ́ wọ́n máa ń bọ́ lọ́dọọdún ni. Ọ̀tá àyè kan wọn ò bọ́ mọ́. Odò yìí sì ní bí wọ́n bá bọ́, òní ó sọ nǹkan tí ó gbà. Odò yìí wọ́n ń pè ní itú. Odò itú ni. Ẹ̀yin ṣe mọ̀ pé wọ́n ń pè ní itú ní Yorùbá. Bí ká sọ pé ewúrẹ́ kan tó jẹ́ òbúkọ ni. Yóò wá from nowhere ní tí wọ́n bá ti fẹ́ bọ́. Ẹ̀yin àmọ́ nígbà tí wọn ò bọ́, ọ̀ṣà lọ. Odò náà gbẹ àmọ́ kò gbẹ o. Bẹ́ẹ̀ ṣe ń wò yìí, bí wọ́n bá rí 50-story building sínú ẹ̀, yóò gbà. Pé èèyàn bá lè bọ́nú ẹ̀ bó ṣe rí bí ra wọn, ó ń tọ̀hún lọ́nu láyéláyé fún àbàdà. Àfi bó bá jọmọ omi. Nítorí pé omi èé pa ọmọ omi, omi èé gba ọmọ omi. Èmi yìí níwájú Olódùmarè ọba táì pè jẹ́rìí rọ́, mo ti bọ́nu odò yìí. Mo ti bọ́nú ẹ̀ rí, tó sì dá mi padà. A dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Wọ́n máa ṣètò lórí ọ̀rọ̀ odò yìí láìpẹ́. Àmọ́ èèyàn nǹkan ọmọ bá wà. Awuyewuye kan ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ pé ẹlẹ́sìn mẹ̀sìn lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ̀yà kọ́ o, ẹ̀sìn ni. Só yẹ kó máa ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá. Alẹ́sìn ti wá ńlẹ̀ Yorùbá. Ẹ̀sìn àbáláyé ni. Ẹ̀sìn tá a bá láyé. Ẹ̀sìn àwọn baba ńlá baba wa tí wọ́n sì ń ṣe, tó sì ń gbè wọ́n, tó sì ń pè wọ́n. Àmọ́ ńgbà tẹ́lẹ́sìn méjì yòókù dé ẹ̀sìn àjèjì. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, ibi tí wọ́n bí àwa sí, ẹ̀sìn ìgbàgbọ́ ni Kìrìsìtẹ́nì. A sì ń ṣe. Àwọn Mùsùlùmí ń ṣe tiwọn. Ọwọ́ àtàkò kan, wọ́n wá bẹ̀rẹ̀ sí ní pèsù lékè. Wọ́n ń pe àwọn onílẹ̀ lékè. Wọ́n ń pe àwọn onífá lékè. Wọ́n ń pọ l'Ọbàtálá lékè o. Gbogbo awo pátápátá wá dèké lójú gbogbo wọn. Ṣé ẹ mọ̀ pé bí wọn ò bá fi búrẹ́dì kóyàn lómi ọbẹ̀ lọ, bí wọn ò bá parọ́ fún yàn, yóò ní àwọn strategies, àwọn nǹkan kan tí wọn ò mú wá, tí wọn ò fi parọ́ ọ̀hún gálagàla, téèyàn ò fi gbà pé òótọ́ ni wọ́n ń sọ. Wọ́n sọ ẹ̀sìn ìṣẹ̀ǹbáyé tiwa,
wọ́n wá sọ di nǹkan burúkú, wọ́n sọ di nǹkan tí ò dáa, wọ́n wá fi ń parọ́ fún wa. Nígbà kékeré àwa máa ń kọrin kan, wọ́n máa ń kọrin kan fún wa, ta ló ń pariwo? Ọmọ èṣù ló ń pariwo. Àbọ̀mọ èṣù ni ọ́ bí? Rárá èmi kọ́, ọmọ Ọlọ́run lèmi ṣe, ọmọ èṣù ló ń pariwo. Ẹ dákun, ṣe mọ bọ́lọ́run Olódùmarè àti èṣù gan ṣe jẹ́? Who is the best ruler of this world? Tàlàdarí ayé tá a wà yìí. Ẹ má jẹ́ ń tàn yín, ẹ dáhùn ìbéèrè òun ṣọ̀kan ara yín. Ẹ̀yin tẹ́ wá mú ẹ̀sìn àjèjì tẹ́ gbé lérí, tẹ́ wá fi gbàgbé ẹ̀sìn àwọn baba ńlá baba wa. Látijọ́ o, wọn ó ya èṣù, yóò ní òwò lórí, yóò wá jéèyàn dúdú, yóò nírù nídìí, yóò mọ bẹ́ gìlàgìlà báyìí. Wọ́n sọ pé èṣù, ẹni ègbé, ẹni ìtànjẹ, ẹnu yín nù. Bẹ́ẹ̀ ni o, mọ̀ èṣù yàtọ̀ sí èṣù. Èṣù wà o, èṣù náà sì tún wà. Láàlú ògiri òkò, onílé oníta o, olómi ńlé fẹ̀jẹ̀wẹ̀, ọ̀láṣọ ńlé fi mọ̀ kí mọ̀ bóra mọ́ ṣe mí o. Mọ́ ṣe ọmọ ẹlòmíì dákun, bí o bá ń bọ̀ ni ó lọ. Ẹ mọ bó ṣe jẹ́, wọn ó ṣètò lórí ọ̀rọ̀ láàlú láìpẹ́. Bẹ́ẹ̀ ni ẹja fi bẹ̀ ń lẹ̀ ibẹ̀ kọ́ mọ́ ń lọ. Awuyewuye kan ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí lórí ọ̀rọ̀ MON Yinka Ayefele. Ẹ dákun o, gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá o, gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, wọn ò ní pẹ́ lórí ètò yìí, mo ṣe sí amẹ́nu lọ́bẹ̀ún. Ẹ dákun, ẹ jẹ́ n kọ́kọ́ júbà lọ́wọ́ gbogbo ẹ̀yin tó jẹ́ pé olóòṣà ni yín, ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé, ìbá yín lẹ́ẹ̀kan sí o. MON Yinka Ayefele, gbogbo wa la mọ bí ìtàn bàbá òun ṣe jẹ́. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, àwọn ò mọ̀ mí o, wọn ò mọ̀ mí tẹ́lẹ̀. Ó sì ti tójọ́ mẹ́ta kan tí mo ti introduce ara mi sí wọn, gbà tí wọn ò bá mi sọ̀rọ̀, mo mójú kò ń bẹ̀. Àmọ́ Olódùmarè ń lọ́ba tó pè mí, tó rán mi níṣẹ́. Bólódùmarè bá sì pẹ̀dá nílé ayé, ọ̀tọ̀ọ̀tọ̀ ní ọ̀nà tí ó gbà pé ẹ̀dá. Ó lè pẹlòmíì kọ́ ní í ṣe pásítọ̀, pẹlòmíì ṣe àáfàá ṣùtṣeyà, ẹlòmíì ògùn ní kọ́ máa ṣe fáwọn èèyàn, ẹlòmíì iṣẹ́ ẹbí ni ọmọ ṣe, ẹlòmíì máa ṣe dáadáa. Olódùmarè pè èèyàn láti ṣiṣẹ́ ẹbí o, àmọ́ ó pẹlòmíì láti ṣe dáadáa, ṣùgbọ́n yóò ṣọ́ di ibi mọ́ra ẹ̀ lọ́wọ́, onítọ̀hún ó sì jèrè ẹ̀. Ìgbà tó Olódùmarè ọba pè mí, àdójúkọ yìí pọ̀, wàhálà pọ̀, ìdààmú pọ̀. Àmọ́ ńgbà tí mo discover ọ̀nà mi, tí mo rí pọ́nà tó Olódùmarè ọba pè mí sí ni, àwa yìí ti mọ ìwọ̀nba iṣẹ́ tá a ti ṣe fọ́mọ èèyàn nílé ayé, tó Olódùmarè ọba sì ti gbà wá, tó ti lo ipasẹ̀ tèmi àdìtú Olódùmarè, tó ti gba ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí là. Kì í ṣe pé a fi ń sọ̀rọ̀ lásán. A dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Àwa yìí lè mọ́ lówó, a lè mọ́ kọ́lé ńlá ràbàtà tó jẹ́ pé ká mọ polówó oríṣiríṣi ọjà nínú ẹ̀. Àmọ́ ìwọ̀nba òkèlè gbígbẹ pẹ̀lú tẹ́lọ́rùn, ńlọ dáa jù. Ìwọ̀nba tó Olódùmarè ọba ṣe fún wa, ààyò, ṣùgbọ́n à ń jẹun. A dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba. A sì jíṣẹ́ tó Olódùmarè ọba rán wa káwa ó tó padà, torí jọ̀kan. Ẹlẹ́mìí ó gbà o, bẹ́lẹ́mìí bá sì gbà, ibo la fẹ́ yọjú sí tó. Nípa ọ̀rọ̀ bàbá Yinka Ayefele tí ń lọ lọ́wọ́lọ́wọ́, ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ pé wọ́n ń bẹ social media tó jẹ́ pé followers ni wọ́n ń wá. Ọ̀pọ̀lọpọ̀ ń bẹ social media tó jẹ́ pé káwọn náà ṣáà lè fi nǹkan kan trend kí wọ́n lè jáde. Bí nǹkan kan bá ṣẹlẹ̀ báyìí, wọ́n ti gbé, wọ́n ti sọ di bó ṣe yẹ, wọ́n máa ròyìn lóríṣiríṣi. Ẹgbọ́n tó ṣẹlẹ̀ sí Yinka Ayefele, ẹgbọ́n tó ṣẹlẹ̀ sí lágbájá, ẹgbọ́n tó lè ṣẹlẹ̀ sí tàmẹ̀dò. Gbogbo wa la mọ bí ìtàn bàbá yìí ṣe jẹ́. Ẹni tó Olódùmarè ọba ò pa ni, kò ṣẹ̀dá tó lè pa nílé ayé. Bí n bá gba 1 naira kí n tó máa ṣètò yìí, àwọn onílẹ̀ ó bi mí léèrè wò. Kò ṣẹ̀dá tó lè pa o nílé ayé tá a wà yìí. Ẹ mọ iye ọdún tí bàbá yìí lò ní UCH nígbà accident ìgbà náà lọ́hùn, kó tó di pé Olódùmarè ọba gbé wọn lékè, kí wọn tó gbé wọn travel out lọ ṣe iṣẹ́ abẹ fún wọn. A sì dúpẹ́ lọ́wọ́ Olódùmarè látìgbà tí wọ́n ti wà ń bẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ní ń jẹ lábẹ́ bàbá yìí, ní mu lábẹ́ bàbá yìí. Wọn ò ṣiṣẹ́ lábẹ́ wọn rí. Àmọ́ kéèyàn ṣe dáadáa nílé ayé ńlọ dáa.
bẹ́ẹ̀ bá wò ó rédíò station wọn tí ń bẹ nìbàdàn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe sí Èkìtì àbí Àkúrẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ ní ń jẹ lábẹ́ wọn. Àmọ́ nǹkan kan tó wá ṣẹlẹ̀ lẹ́nu lọ́lọ́ yìí ó sósì ni lẹ́nu ó buyọ̀ sí nígbà tí mo gbọ́ pé wọ́n gbé èèyàn kan wá sí orí rédíò station wọn nígbà náà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí mo sì gbọ́ interview kékeré náà tí wọ́n gé, torí wọ́n gé láàrin méjì ni wọ́n fi sí social media. Mo wà lára àwọn tó kọ́kọ́ ṣètò pé bàbá o, a fẹ́ mọ ẹni ọ̀hún, a fẹ́ mọ irú òòṣà tí ń pààyàn, òòṣà tí ń gba ẹ̀mí lẹ́nu èèyàn, tí ń gbarú èèyàn báyìí. Àmọ́ iṣẹ́ tèmi yìí ti ń ṣe, èmi gan ti wà lẹ́nu iṣẹ́ yìí. I am an investigative journalist to the core. Mo ti wà lẹ́nu ẹ̀ ó ti ń lọ bí 28-29 years. Olódùmarè ọba ó bá ń fọ̀rún kẹ́ bàbá wa Kọ́lá Ọláwuyì, ọ̀gá mi Olúṣẹ́gun Dúródọlá o. Bẹ́ẹ̀ bá dó SBC ẹ bá ń kí bàbá Ọ̀jẹ́wàndé Táíwò. Bàbá Kọ́lá Ọláwuyì, bàbá Kọ́lá Olóòtú, èmi ti mẹ́sẹ̀jì wọn, wọ́n ń blọ́ọ̀kù mi gbogbo ọ̀nà ni. Èmi bá wọn ṣiṣẹ́ rí, wọ́n lè mọ̀ mí, wọ́n sì lè mọ̀ mí. Àyà kókó ọ̀nà kí ajímú tábà oògùn. Àwọn ọmọ afàdápàpùrọ́ lóṣogbo ṣẹlẹ́ńkẹ́, gbogbo ìgbà náà èmi wà pẹ̀lú wọn, ṣùgbọ́n wọ́n ń blọ́ọ̀kù mi ni. Wọ́n wò pé ọmọ yìí fẹ́ tọrọ owó, wọ́n ń blọ́ọ̀kù mi ni. Mo lè fi gbogbo ẹnu sọ bí n bá déwájú wọn, ṣùgbọ́n Olódùmarè ọba nìkan ló ní dédé lọ́wọ́, ẹjá fi bẹ̀ ń lẹ̀. tó lórí ọ̀rọ̀ bàbá Yínká Ayefele o, ọ̀rọ̀ tí ń lọ gbogbo oníṣẹ̀ṣe pátápátá o, mo kí yín o, ẹ kú bélédùn àti pé ó rí. Bẹ́ẹ̀ bá ti ń gbé janlẹ̀ báyìí yóò sì mọ́ fọre láṣẹ Èdùmàrè. Kò sẹ́ni tí ó lajúlẹ̀ mi gẹ́gẹ́ bí ẹnìkan. Gbogbo wa oníkálukú kì í ṣe ẹnìkan là ń jà fún. À ń jà fún lẹ̀ bàbá ńlá bàbá tó bí wa lọ́mọ ni. A sì ń jà fún ká fi nǹkan gidi lẹ̀ fáwọn àrọ́mọdọ́mọ wa kán mọ́ bà wá padà jìyà táwa ti jẹ. Ọ̀ni gbogbo wa ń jà fún. Ẹ wá mọ́ jẹ́ ń tàn yín gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe pátápátá o. Ntẹ́ ń jà fún Yínká Ayefele ti jà jù bẹ́ẹ̀ lọ o. Ntẹ́ èèyàn ò bá mọ̀, Olódùmarè ọba mọ̀, ó sì mọ̀ jù bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ ń sọ nǹkan kan fún yín. Tiwantiwa, ṣé Tiwantiwa rédíò ni àbí Tiwantiwa FM? Ẹ dákun, ta ló ní? Ta ló dálẹ̀? Ta ló dálẹ̀? Kí nìdí tí wọ́n fi dálẹ̀? Kí ni wọ́n fi ń gbéga? Ìṣẹ̀ṣe ni. Ọba ìláyé ló ẹni ògún mi. Balógun lóde ọ̀nà ni. Ọmọ pé ìtọ́lá. Ọkọ mú ìbàdàn. Ọmọ pé ìtọ́lá. Àbẹ̀kẹ́ Adéṣínà. Ọmọ pé ìtọ́lá. Ọkọ Ọ̀làjú. Ọmọ pé ìtọ́lá. Tiwantiwa tẹ̀ ń gbọ̀n bí Yínká Ayefele ló ní, nítorí ìṣẹ̀ṣe ni. Ìṣẹ̀ṣe ni wọ́n fi promote ìṣẹ̀ṣe ni, kò sí nǹkan méjì. Ẹ wá jẹ́ ń sòótọ́ ọ̀rọ̀ kan fún yín tẹ́ ẹ mọ̀ lónìí. Ṣé ẹ mọ̀ pé bàbá Yínká Ayefele ọ̀hún tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí, bí onígbàgbọ́ kírísítẹ́nì bó bá lọ sọ́dọ̀ wọn pé wọ́n fẹ́ lọ ṣiṣẹ́ lọ́dọ̀ wọn ní stúdíò wọn, wọ́n sanwó, wọ́n gbowó wọn pé pérépéré kí wọ́n tó ṣiṣẹ́. Báwọn ẹlẹ́sìn mùsùlùmí bá lọ síbẹ̀ tí wọ́n fẹ́ lọ rèé ṣiṣẹ́, wọ́n gbowó wọn pé pérépéré o kí wọ́n tó ṣiṣẹ́. Àmọ́ kò sígbà tẹ́lẹ́sìn ìṣẹ̀ṣe bá lọ bẹ̀, bàbá yìí promote wọn 24/7 ni wọ́n yìí gbowó lọ́wọ́ wọn. Ẹ lọ ṣèwádìí dáadáa.
bẹ́ẹ̀ nìkan bá wá jáde social media tí bá ń fọ́n tá nǹkan kan ti wà nínú onítọ̀hún ni nípa ọ̀rọ̀ Yínká Ayéfẹ́lẹ́ tẹ́lẹ̀. Wọn ò sọ̀rọ̀ tẹ̀yin oníṣẹ̀ṣe o, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, kì í ṣe òun ni mò ń sọ. Àmọ́ nǹkan èyí tó ṣẹlẹ̀ yìí ó ti jẹ́ kọ́pọ̀lọpọ̀ kí wọ́n wá sọ bàbá yìí déèyàn burúkú torí pé wọ́n ti ń ṣọ́ wọn lọ́wọ́, wọ́n ti ń ṣọ́ wọn lẹ́sẹ̀ tẹ́lẹ̀. Ẹ wo ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí, ibi tá a mọ̀, n tá a mọ̀ tẹ́yin ò mọ̀ lẹ́yìn oníṣẹ̀ṣe, mo sọ́rí láti sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Ọba Abdulrasheed Olúwo of Ìwó, òun gangan ló fa gbogbo ọ̀rọ̀, òun ló gé ọ̀rọ̀ ọ̀hún, ló gé. Àwọn mídíà kìíní ẹ̀ ni wọ́n gé tí wọ́n sì fi síta. Wọ́n fẹ́ fi dájà lẹ̀ láàrin bàbá yìí àti oníṣẹ̀ṣe ni, torí bàbá yìí wà lẹ́yìn oníṣẹ̀ṣe 24/7. Bẹ́ẹ̀ bá ní bí n bá sọ fún yín pé náà ń jó lórí omi, ẹ dákun ẹ béèrè kí n lọ rèé kérú ẹ̀ wá, wọn ó sì kó fún yín. Yínká Ayéfẹ́lẹ́ sọ̀pọ́ọ̀tì ìṣẹ̀ṣe ní gbogbo ọ̀nà. Bẹ́ẹ̀ bá fẹ́ rí àrídájú, wọn ó fún yín dáadáa. Ẹ béèrè lọ́wọ́ mi, wọn ó fún yín. Wọ́n fẹ́ kọ ẹ̀yìn oníṣẹ̀ṣe àti Yínká Ayéfẹ́lẹ́, pàápàá Fresh FM síra wọn ni. Iṣẹ́ ọwọ́ Olúwo ni o, Oníwo Ìwó, òun ló ń ṣe gbogbo iṣẹ́ tí ń lọ yìí, ẹ má jẹ́ n tàn yín. Gbogbo oníṣẹ̀ṣe pátápátá lórílẹ̀‐èdè Nàìjíríà nílẹ̀ Yorùbá, ẹ dákun, kí ló wá dé tá a fẹ́ mọ bára wa jà? Wọ́n fẹ́ kọ ẹ̀yìn wa síra wa ni. Wọ́n fẹ́ kọ ẹ̀yìn ìṣẹ̀ṣe sí bàbá Yínká Ayéfẹ́lẹ́ ni. Ẹni bá wá ń fọ́n tá tó sọ tó ń kí fún bàbá pé bàbá ò kíní kankan, ó lẹ́bọ lẹ́rù, ó níjà bàbá sínú tẹ́lẹ̀ ni. N ò rí bàbá pé kájọ jókòó kájọ sọ̀rọ̀ báyìí níwájú Olódùmarè ọba. Àmọ́ àwọn nǹkan kan wà gẹ́gẹ́ bí investigative journalist tèmi wò ló jẹ́ mọ́ sọ̀rọ̀ báyìí. Ìyá mi Mọ́kúnfáyọ̀ Afọlábí, ẹ má bínú. Bàbá mi Àpapọ̀ Òdú, ẹ má bínú. Talọ́lọ́hun àtàwọn tó kù, ẹ dákun ẹ má bínú. Ẹ jèbùrẹ́ àwọ olùgbẹ́bẹ̀. Ọ̀rọ̀ yìí ẹjọ́ lọ báyìí. Bàbá ò sọ pé òun ò fi ẹni yìí sílẹ̀. Kò náà òun ò fi ẹni tó jẹ́ pé wọ́n ṣe interview fún yìí pé wọn ò fi hàn, wọn ò gbé pamọ́ rárá. Orí òkè ẹni yìí, torí ẹni yìí òun ló mọ bó ṣe ṣe tó fi lọ rèé bá bàbá pé bàbá ò, òun repent o, òun ti fayé òun fún Jésù o, òun ti ṣe o. Bàbá sì lẹ́tọ̀ọ́ láti gbé jáde pé ó fayé ẹ fún Jésù, já ṣàánú wọn náà. Ó fẹ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ẹni, ó yá máa jẹ́wọ́ ẹ̀. Ẹ má wulẹ̀ gbójú mi síta. Àmọ́ bó bá di pé wọ́n gbójú ẹ̀ síta, orí òkè ẹ̀ ń bẹ nítòsí ibi tí bàbá ní stúdíò sí. Bàbá ò sì hide ẹ̀ fẹ́nikẹ́ni, kódà àwọn agbófinró mọ̀ sí. Kí ló wá tún kù? Ẹjẹ́ á lé ẹlẹ́yọ̀rọ̀ lọ ká tó fàbọ̀ fàdìyẹ. Àwọn kan ló wà ń di ọ̀rọ̀ yìí ní ṣiṣẹ́ yìí, ẹ̀yin oníṣẹ̀ṣe. Ẹ má jẹ́ kí wọ́n kọ ẹ̀yìn àwa oníṣẹ̀ṣe àti Fresh FM bàbá Yínká Ayéfẹ́lẹ́, ẹ má jẹ́ á kọ síra wa. Ẹ rántí pé tiwantiwa ìṣẹ̀ṣe lónìí, wọ́n dálẹ̀ nítorí ìṣẹ̀ṣe ni. Ẹ dákun, ẹ má tún já fibi ṣó lóore. Ẹ dákun, mo bẹ̀ yín ní gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe pátápátá, ẹ̀yin ọlọ́bàtálá, ẹ̀yin aláwo, ẹ̀yin onífá, ẹ̀yin oníṣègùn, Ọlọ́runmìlà o, ọlọ́pẹ̀lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ dákun, mo fi ìyọ́nú Olódùmarè bẹ̀ yín. Ẹ bá já wo ọ̀rọ̀ yìí ká ṣe sùúrù o. Gbogbo ẹ̀yin tẹ́ ń jáde tán, tẹ́ ń sọ pé Yínká Ayéfẹ́lẹ́ o, ó ti gbàbọ̀dé o. Mú òòṣà jáde, kò sóòṣà kankan tí ń jẹ èèyàn. Kò sóòṣà kankan tí ń gba ẹ̀jẹ̀ èèyàn, tí ń mu ẹ̀jẹ̀ èèyàn nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ bá gbọ́nu interview yìí, bàbá tí wọ́n ṣe interview yìí sọ pé òun lọ ṣe nǹkan òun ní apá abìkan ni, ní Tápà. Kò sọ pé ilẹ̀ Yorùbá lòun ti ṣe. Bàbá sì yànnàná ọ̀rọ̀ náà dáadáa, wọ́n béèrè lọ́wọ́ ẹ̀. Ó sì ṣeé ṣe dandan ni. Ẹni tó bá fẹ́ wá ṣe interview ní stúdíò èèyàn, gẹ́gẹ́ bí experience tèmi ní, dandan ni ká kọ́kọ́ bá jókòó papọ̀, ká jọ sọ̀rọ̀. Arákùnrin, kí ni tẹ́ ẹ fẹ́ ká sọ̀rọ̀ lé lórí? Yóò wá ṣàlàyé. Ṣé lóòótọ́ lọ̀rọ̀ yìí? Òótọ́ ni. Àmọ́ bàbá bèmi ṣe wò ó, àwọn tí wọ́n ń fi rédíò station wọn gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lárugẹ. Wọ́n ń gbé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ga ni pé ẹjẹ́ á promote ẹ̀ náà, bóyá òun náà ó débi tó yẹ kó dé. Gbogbo wa la mọ̀ yún dájú. Wọn ò tí ì ṣerú ẹ̀ fẹ́mi rí o. Àmọ́ èmi ti rí bẹ́ẹ̀. Ẹni tó Olódùmarè ọba bá rán sí ni, ìní ń ṣe ni lóore. Ẹni yìí sì náà òun fẹ́ jẹ́wọ́ ni o. Orí òkè ń wà nítòsí ibi báyìí, wọ́n sì confirm ẹ̀ torí èmi ti ṣiṣẹ́ ìwádìí débẹ̀.
orí òkè ń wà níbi báyìí ṣùgbọ́n òun fẹ́ jẹ́wọ́ fún gbogbo ọmọ aráyé pé wà tó ń wù léléyìí. Ẹni bá fẹ́ rí ẹni yìí ó láǹfààní láti lọ sórí òkè ẹ̀ láti lọ rí. Mo nígbàgbọ́ pé bó bá béèrè lọ́wọ́ bàbá location ẹni yìí wọ́n ó sọ fún un. Àwọn agbófinró sì mọ̀ sí. Ẹ dákun kí wá ló kù. Wọ́n fẹ́ fi eléyìí wọ́n fẹ́ fi dá ìjà míì lẹ̀ ni torí kí wọ́n lè wọlé sí ẹ̀sìn ìṣẹ̀ṣe lára. Lẹ́yìn oníṣẹ̀ṣe ńlọrọ̀ mi lọ sọ́dọ̀ yín. Ẹ dákun mo fi ìyọ́nú Olódùmarè mo fi àwọn onílẹ̀ ilẹ̀ Yorùbá mo fi bẹ̀ yín. Ẹ já ṣe ọ̀rọ̀ yìí ní sùúrù, ẹ jẹ́ kó lọ bẹ́ẹ̀. Torí àwọn kan ń bẹ tó jẹ́ pé ní tí wọ́n máa ń fẹ́ gbọ́ nìyí. Wọ́n mọ̀ gbé kiri social media ní lóríṣiríṣi ọ̀nà ní tí ó ṣẹlẹ̀. Wọ́n wá mọ̀ gbé wọ́n mọ̀ gé fídíò lóríṣiríṣi. Ẹ fọba amúgbólẹ̀ Oba Saudi. Ẹjọ́ mọ̀ ṣe tiẹ̀ lọ. Ó ti lọ́pọ̀lọpọ̀ àwọn ẹmẹ̀wà níta. Àwa yìí tá wà ní Benin Republic tá a ṣe wà ní Ghana. Àwa náà ò gbà. Àwa náà ń ṣe tiwa. Torí ìṣẹ̀ṣe wa ńlẹ̀ Yorùbá ò lè parun. Ẹ jẹ́ ń ṣẹnu dédé síbí. Mo sì ń padà bọ̀ láìpẹ́ láì jìnnà. Ẹ dákun ẹ má jẹ́ kọ́rọ̀ yìí dá wàhálà lẹ̀ já parí ẹ̀. Ẹni bá tún padà sọ̀rọ̀ míì lórí ọ̀rọ̀ yìí. Ọmọ Oba Saudi ló ń sọ̀rọ̀ lórí ẹ̀. So mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè mo sì dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin bàbá àṣìyá tẹ fún mi láṣẹ tẹ́ ẹ sì gbọ́ mi tẹ́ ẹ sì wò mí. Ojú tẹ́ fi wò mí ò ní relédè yìí. Etí tẹ́ ẹ sì fi gbọ́ mi kò ní fàya pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ bí ọwọ́ aṣọ láṣẹ Èdùmàrè. Mo kí yín o. Ẹ kú bélédùà àti pé orí.